Iyabo Ojo kọ̀wé ẹ̀sùn nípa àwọn ọlọ́pàá, èyí lohun tó sọ. Sẹyin náà ti gbọ́ ohun tí àwọn ọlọ́pàá fẹ́ ṣe fún Iyabo Ojo ní kété tó bá padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ farabalẹ̀, kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Iyabo Ojo kọ̀wé ẹ̀sùn nípa àwọn ọlọ́pàá, èyí lohun tó sọ. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Iyabo Ojo tí àwọn èèyàn mọ̀ sí Queen Mother ti kọ̀wé ẹ̀sùn sí olùdámọ̀ràn orílẹ̀-èdè wa lórí ètò ààbò Malam Nuhu Ribadu láti fi ẹjọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá sùn lórí ìwà mọ̀nàmọ́ná àti àìṣiṣẹ́ ẹni bó ti tọ́ àti bó ṣe yẹ. Tí ẹ̀ka àjọ ọlọ́pàá tó mójútó ìwà ọ̀daràn orí ayélujára ìyẹn Nigerian Police Force National Cyber Crime Center NPF-NCCC hù nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá òun lẹ́nu wò lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìdúnkòkò mọ́ni tí Naira Marley àti Sam Larry fi kàn án pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ kí ọmọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára ní Martins Vincent ọ̀sẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí Verydarkman tàbí VDM kó wà ní ìkàlẹ̀ nígbà tí wọ́n ń ṣe ẹjọ́ náà lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kò kàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò kàn lẹ́sẹ̀. Nínú ìwé ẹ̀sùn tí wọ́n kọ lọ́jọ́ 29 oṣù kejì ọdún 2025 tí àwọn agbẹjọ́rò Iyabo Ojo ìyẹn Maverick Forte Legal tí wọ́n kọ sí Malam Nuhu Ribadu ni wọ́n ti ṣe àlàyé lórí ìwà àìbìkítà, àìtẹ̀lé ìlànà òfin àti àìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìṣe nílùú Àbújá. Nínú ìwé ẹ̀sùn tí wọ́n kọ yìí ni wọ́n ti ṣàlàyé pé Iyabo Ojo gba ìwé ìpeni fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́jọ́ 9 oṣù karùn-ún ọdún 2025 tí wọ́n sì ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí máa wáyé lọ́jọ́ Monday ọjọ́ Ajé ọjọ́ 26 oṣù karùn-ún kan náà. Ṣùgbọ́n Iyabo Ojo tọrọ àyè láti sún ìpàdé náà sí ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2025 nítorí ó múra láti ṣe àṣekágbá ìgbéyàwó ọmọ rẹ̀ lórílẹ̀-èdè Tanzania. Àwọn agbẹjọ́rò Iyabo Ojo ní gẹ́gẹ́ bí ará ìlú tó bọ̀wọ̀ fún àwọn agbófinró, Iyabo Ojo tẹ ọkọ̀ létí láti ìlú Èkó tó ń gbé tó sì tún jẹ́ ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ láti dáhùn sí ìwé ìpeni yìí. Wọ́n ní kété tó dé ìlú Àbújá ni wọ́n fi ìwé ìfinusùn tí gbajúmọ̀ olórin tàkasúfè ilẹ̀ wa tó sì tún jẹ́ ọ̀gá fún olóògbé Mohbad kó tó di pé wọ́n pínyà ní Afeez Fashola tí gbogbo ayé mọ̀ sí Naira Marley kọ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúnkòkò mọ́ni lórí ayélujára, èébú àti oríṣiríṣi àwọn ẹ̀sùn mìíràn. Tí Iyabo Ojo náà sì fèsì sí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n ń ṣe ìwádìí, bẹ́ẹ̀ ló tún ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yìí. Ó sì ní òun kò ṣe èyíkéyìí nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yìí láì figbá kan bọ̀kan nínú. Wọ́n ní Iyabo Ojo kúrò lágọ̀ọ́ ọlọ́pàá lálẹ́ ọjọ́ náà tí àwọn ọlọ́pàá sì ní kó padà wá lọ́jọ́ kejì. Wọ́n tẹ̀síwájú pé ní ìgbọràn sí àṣẹ iléeṣẹ́ ọlọ́pàá, Iyabo Ojo padà sí àgọ́ ọlọ́pàá ní ọjọ́ kejì ìyẹn ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2025 láti tẹ̀síwájú nínú ìwádìí yìí àti láti fi hàn pé òun kò jẹ̀bi ọ̀rọ̀ náà. Àwọn ọlọ́pàá sì tún ní kó padà wá ní ọjọ́ tó tẹ̀lé ìyẹn ọjọ́ 27 oṣù kẹfà kan náà. Òun náà sì ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún yìí ni wọ́n wá ṣe ìpàdé pẹ̀lú àwọn olùpẹ̀jọ́ àti agbẹjọ́rò wọn tí àwọn ọlọ́pàá sì ń bá wọn ṣe alárinà láti rí i pé àlàáfíà jọba láàrin àwọn méjèèjì yìí. Àwọn agbẹjọ́rò Iyabo Ojo yìí tẹ̀síwájú nínú àlàyé wọn pé lọ́jọ́ tí wọ́n ṣe ìpàdé yìí, àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí ṣìpẹ̀ fún Iyabo Ojo kí wọ́n lè parí ọ̀rọ̀ náà ní tùbínùbí. Bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ̀ pé kó lo orúkọ àti òkìkí rẹ̀ láti tú orúkọ Naira Marley ṣe nítorí pé orúkọ rẹ̀ ti bàjẹ́ látàrí àwọn ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Mohbad. Wọ́n ní lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ atótónu àti àròjinlẹ̀, Iyabo Ojo gbà láti sa ipá rẹ̀ láti rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fojú rẹ̀ wo Naira Marley. Bẹ́ẹ̀ làwọn olùpẹ̀jọ́ àti ẹni tí wọ́n fẹ̀sùn kàn náà gbà láti parí ọ̀rọ̀ yìí ní tùbínùbí. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí àwọn agbẹjọ́rò igun méjèèjì foríkorí láti kọ àtẹ̀jáde lórí ọ̀rọ̀ yìí àti bí ọ̀rọ̀ náà ṣe máa lọ́dọ̀ lọ́mùmí pátápátá. Àwọn agbẹjọ́rò Iyabo Ojo ní àwọn gbìyànjú láti bá àwọn agbẹjọ́rò Naira Marley sọ̀rọ̀ láti mú àdéhùn tí wọ́n ṣe yìí ṣẹ, táwọn sì pè wọ́n lọ́pọ̀ ìgbà, bẹ́ẹ̀ làwọn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn lóríṣiríṣi, ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti gbé aago wọn tàbí láti fèsì sí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ yìí. Lẹ́yìn gbogbo àlàyé tí àwọn agbẹjọ́rò Iyabo Ojo ṣe yìí ni wọ́n wá tẹ̀síwájú láti ṣe àlàyé àwọn ọ̀nà tí iléeṣẹ́ ọlọ́pàá fi hùwà àìbìkítà, àìtẹ̀lé ìlànà òfin àti àìbọ̀wọ̀ fẹ́tọ̀ ọmọnìyàn. Wọ́n ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn láti rí ẹni tí ọ̀rọ̀ yìí kò kàn lọ́wọ́ tàbí kàn lẹ́sẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Martins Vincent ọ̀sẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí Verydarkman tàbí VDM tó jókòó nínú yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ọlọ́pàá, àwọn olùpẹ̀jọ́ àti àwọn agbẹjọ́rò wọn tí wọ́n sì ní Iyabo Ojo ṣe àkíyèsí rẹ̀ ṣùgbọ́n ó pinnu láti dúró de àkókò tó tọ́ kó tó di pé ó sọ̀rọ̀ lórí rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí jẹ́ ohun tí kò ṣeé rà padà, bẹ́ẹ̀ ló tàpá sófin orílẹ̀-èdè Nàìjíríà, ìlànà iṣẹ́ àwọn ọlọ́pàá àti òfin tó de ṣíṣe ìwádìí àti ìdájọ́ lágbàáyé. Bẹ́ẹ̀ ni Iyabo Ojo rí eléyìí gẹ́gẹ́ bí àìbọ̀wọ̀ fún ọ̀rọ̀ àti àdéhùn tí wọ́n ṣe níbi ìpàdé yìí tó sì jẹ́ kàyéfì ńlá àti àìbọ̀wọ̀ fún ìlànà tó de iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò kan VDM lọ́wọ́ lẹ́sẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá. Síbẹ̀ náà wọ́n fún láǹfààní láti wà nínú yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò láì yẹ̀ lọ́wọ́ wò tàbí kan dá a dúró. Wọ́n ní
eléyìí pè fún ìwádìí àti ìgbésẹ̀ láti rí i pé irú rẹ̀ kò ṣẹlẹ̀ mọ́. Wọ́n tẹ̀síwájú pé PDM jẹ́ olùjẹ́jọ́ ẹjọ́ ọ̀daràn kan tó ń lọ lọ́wọ́ níwájú onídàájọ́ Musa Liman tí Iyabo Ojo náà sì jẹ́ ẹlẹ́rìí nínú ìpẹ̀jọ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n ní lórí ẹjọ́ ìkan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan PDM. Ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n gbà á láàyè láti wọ yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti darapọ̀ mọ́ àwọn olùpẹ̀jọ́ àti Iyabo Ojo tó jẹ́ olùjẹ́jọ́ tán fẹ̀sùn kàn bó ṣe wù láìsí ẹnìkankan tó dáa dúró rárá. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ òkú òru tó sì jẹ́ pé àwọn tí ọ̀rọ̀ yìí kàn nìkan ló yẹ kó wà níbẹ̀. Wọ́n ní láìsí àní-àní eléyìí fi hàn pé PDM àti àwọn ọlọ́pàá ti ń pàdé àpòpọ̀ tó sì mú ìfúnra dání lórí pé ìgbẹ̀yìn bẹbọjẹ́ àti ojúṣàájú lè wáyé níbi ìwádìí yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ ohun tí kò ṣeé gbọ́ sétí pé olùjẹ́jọ́ ẹjọ́ ọ̀daràn tí Iyabo Ojo náà jẹ́ ẹlẹ́rìí fún fi ìdígbòdì pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórí ọ̀rọ̀ míì. Iyabo Ojo tẹ̀síwájú láti fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá yìí pé wọ́n fọwọ́ rọ́ ìwé ìpẹ̀jọ́ tí òun kọ nípa PDM sẹ́yìn láti ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2024 lórí ẹ̀sùn pé ó sọ nínú fídíò rẹ̀ kan pé òun àti ọmọ òun gbìyànjú láti pa ọkọ ọmọ òun kí wọ́n bá lè jogún rẹ̀. Bẹ́ẹ̀ ló tún ní òun àti ọmọ òun obìnrin yìí máa ń bá àwọn olóṣèlú sùn nítorí owó. Iyabo Ojo ní síbẹ̀ náà àwọn ọlọ́pàá kọ̀ láti gbé ìgbésẹ̀ lórí gbogbo àwọn ẹ̀sùn tí òun fi kan PDM yìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni PDM tún sọ pé òun ti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wọnú fóònù Iyabo Ojo tó sì tún gbé ìtàkùrọ̀sọ kan tí wọ́n ṣe nínú ẹgbẹ́ WhatsApp tí Iyabo Ojo dá sílẹ̀ jáde lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní eléyìí lòdì sófin ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni wọ́n ń pe àkíyèsí Malam Nuhu Ribadu sí àwọn fídíò tí PDM ṣe tó ti ń gbé ìtàkùrọ̀sọ àwọn tó wà nínú ẹgbẹ́ WhatsApp yìí jáde tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti wò. Wọ́n ní ìkànnì kan lórí ayélujára tó máa ń gbé àwọn ọ̀rọ̀ jáde ní òun ní fídíò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá Ifeanyi Uche tí Iyabo Ojo àti àwọn agbẹjọ́rò rẹ̀ sì ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun tí kò ṣeé gbọ́ sétí bẹ́ẹ̀ ló léwu fún ìṣàkóso òfin. Ẹ̀wọ̀ òṣèré ilẹ̀ wa tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Queen Mother yìí kò ṣàìmẹ́nuba bí PDM ṣe máa ń fi ìbáṣepọ̀ tó wà láàrin òun àti ọ̀gá ọlọ́pàá Ifeanyi Uche yìí yangàn lórí ayélujára. Ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n ní ó jẹ́ ìyàlẹ́nu pé ó lè wọ yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó sì tún ṣe ara rẹ̀ lálejò pẹ̀lú kọfí tó ń gbádùn ẹ̀mí rẹ̀ ní yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ní ó jẹ́ kàyéfì ńlá fún wọn pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá yìí ń fìdí gbòdì pẹ̀lú ẹni tó wọ aṣọ ọlọ́pàá tó sì tún pe àwọn ọ̀gá ọlọ́pàá ní adófòrò níbi ọdún kan sẹ́yìn. Níparí ọ̀rọ̀ rẹ̀ Iyabo Ojo jẹ́ kó di mímọ̀ pé òun kò lè fọkàntán ìdájọ́ ẹ̀ka ọlọ́pàá yìí mọ́ níwọ̀n ìgbà tí wọ́n ti gba ẹni tọ́rọ̀ ò kàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò kàn lẹ́sẹ̀ láàyè níbi tí wọ́n ti ń ṣe ìwádìí. Ẹlẹ́ẹ̀kejì ni pé Naira Marley ti pe òun lẹ́jọ́ sílé ẹjọ́ gíga kan tó wà nílùú Èkó ṣáájú lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ìkan náà tí àwọn agbẹjọ́rò àwọn méjèèjì sì ti ń sọ̀rọ̀ lórí ẹjọ́ yìí. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu ńlá fún òun pé wọ́n lè tún fi ilé iṣẹ́ ìjọba halẹ̀ mọ́ òun lórí ẹjọ́ náà lẹ́yìn tí wọ́n ti pè òun lẹ́jọ́. Bẹ́ẹ̀ ló ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ wá bí wọ́n ṣe máa yanjú ọ̀rọ̀ náà ní tùbínùbí. Ṣùgbọ́n tí ilé iṣẹ́ ọlọ́pàá bá fẹ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní ìlú Èkó ni ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ àti pé ìlú Èkó ni ẹni tó pè òun lẹ́jọ́ ń gbé tí òun náà tí wọ́n fẹ̀sùn kàn náà ń gbé nílùú Èkó. Bẹ́ẹ̀ ni ẹ̀ka ilé iṣẹ́ ọlọ́pàá yìí ní ọ́fíìsì l'Ékòó. Ó ní fún díẹ̀ yìí kí wọ́n gbé ọ̀rọ̀ náà padà wá sílùú Èkó dípò bí ẹlòmíì ṣe ń halẹ̀ pé òun máa tú àṣírí ohun tó ṣẹlẹ̀ nínú ìpàdé ìgbòǹkẹ́lẹ́ táwọn ṣe lágọ̀ọ́ ọlọ́pàá yìí àti pé òun kò ní lè máa lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó mójútó ìwà ọ̀daràn orí ayélujára ìyẹn NPF-NCCC tó wà nílùú Àbújá mọ́ nítorí owó iyebíye tó ń ná sí ọkọ̀ òfurufú owó iyebíye tó ń ná fún ilé ìtura tí òun dé sí àti àìlera ara tó ń bá òun fínra. Bẹ́ẹ̀ ló ń bẹ Malam Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn ètò ààbò lórílẹ̀‐èdè yìí láti ṣe ìwádìí fínífíní lórí àwọn nǹkan tí òun kà sílẹ̀ yìí kó sì gbé ìgbésẹ̀ tó tọ́ lórí rẹ̀. Sẹyin náà ti gbọ́ ohun tí àwọn ọlọ́pàá fẹ́ ṣe fún Iyabo Ojo ní kété tó bá padà sórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n mà ní àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ti parí ètò láti gbé gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ní Iyabo Ojo tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Queen Mother ní ìgbàkúgbà tó bá padà dé sórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ṣeéṣe kí wọ́n tì mọ́lé kó tó di pé ó máa fojú ba ilé ẹjọ́. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tó fi ń di pé à ń gbé ní tìmọ́lé? Bí ẹ ò bá gbàgbé pé láti bí oṣù mélòó kan ni orúkọ arẹwà òṣèré yìí ti ń káàkiri orí ayélujára. Bẹ́ẹ̀ la ò ti fetí lérí látìgbà tí ọmọ rẹ̀ obìnrin Priscilla Ojo ti fẹ́ gbajúmọ̀ olórin láti orílẹ̀-èdè Tanzania. Bí wọ́n ṣe ń wọ́ arẹwà òṣèrébìnrin lọ́tún làwọn kan ń gbóríyìn fún lósì. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ kó Iyabo Ojo sínú jọ̀gọ̀dì ni ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfè ilẹ̀ wa tó kú nínú oṣù kẹsàn-án ọdún 2023 ni. Ìlérí Olúwa Alọ́ba tí àwọn èèyàn mọ̀ sí Mohbad tàbí Ìmọ́lẹ̀. Ẹ máa rántí pé
lẹ́yìn ìgbà tí Mohbad kú lójijì ní Iyabo Ojo àti àwọn gbajúmọ̀ ilẹ̀ wa míì bẹ̀rẹ̀ sí ní jàfẹ́tọ̀ọ́ rẹ̀ wípé àwọn fẹ́ mọ irú ikú tó pa á, bẹ́ẹ̀ làwọn sì máa rí i pé àwọn tó ṣokùnfà ikú òjijì yìí fojú ba ilé ẹjọ́. Eléyìí ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ àti ìjàǹgbara tí wọ́n ń pè ní Justice for Mohbad, ìyẹn gbígba ìdájọ́ òdodo àti jíjà fún ẹ̀tọ́ ọmọkùnrin náà. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti ikú rẹ̀ mọ́ lọ́rùn ni gbajúgbajà olórin tàkasúfè ilẹ̀ wa ni tó jẹ́ ọ̀gá Mohbad kó tó di páàrin wọn dàrú, Afeez Fashola àti ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ọmọ jayéjayé ìlú Èkó ni Samson Erinfolami Balogun tí àwọn èèyàn mọ̀ sí Samilari. Àwọn méjèèjì ni àwọn èèyàn fẹ̀sùn kàn pàápàá jùlọ nítorí pé Mohbad ti sọ nígbà ayé rẹ̀ pé àwọn méjèèjì ń fi ìyà jẹ òun, bẹ́ẹ̀ ni wọ́n ń fọwọ́ agbára gbá òun lójú. Bẹ́ẹ̀ ló ti fìgbà kan sọ pé tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí òun kí gbogbo ayé mú Naira Marley àti Samilari yìí, bó tilẹ̀ jẹ́ pé ó ti pèdè kan tó jọmọ́ eléyìí nípa ìyàwó rẹ̀ nínú ohùn rẹ̀ kan tí wọ́n gbà sílẹ̀ tó sì ń káàkiri orí ayélujára lẹ́yìn tó jáde láyé. Ṣùgbọ́n àwọn tó dìídì ké gbàjarè wá sórí ayélujára nípa àwọn yìí ni àwọn èèyàn ń fà kiri lórí ọ̀rọ̀ ikú rẹ̀ yìí. Ṣùgbọ́n lẹ́yìn tí ilé ẹjọ́ ti dájọ́ pé àwọn méjèèjì kò mọwọ́ mẹsẹ̀ nípa ikú tó pa Mohbad yìí, ni Naira Marley bẹ̀rẹ̀ sí ní fi ọlọ́pàá gbé àwọn tó jáde tán fẹ̀sùn ìpànìyàn kan yìí. Ó tiẹ̀ gbé ọmọkùnrin olórin kan tó tún máa ń sọ̀rọ̀ lórí ayélujára, Ọba K-Solo, bẹ́ẹ̀ ló gbé Iyabo Ojo náà tí wọ́n sì ní nínú ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú Naira Marley, agbẹjọ́rò rẹ̀ Samilari àti Iyabo Ojo, pẹ̀lú agbẹjọ́rò Iyabo Ojo àti ọmọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún máa ń sọ̀rọ̀ lórí ayélujára ni Verydarkman ṣe níwájú àwọn ọlọ́pàá nílùú Àbújá ni wọ́n ti fẹnu kò pé kí Iyabo Ojo lọ tọrọ àforíjì níta gbangba kó sì sọ pé Naira Marley kò mọ ohunkóhun nípa ikú tó pa Mohbad tó bá fẹ́ kí wọ́n parí ọ̀rọ̀ náà ní tùbínùbí nítorí pé ó ti bà á lórúkọ jẹ́ gidigidi, kódà ó ti pa iṣẹ́ ajé rẹ̀ lára. Tí wọ́n sì ní Iyabo Ojo ṣe ìlérí láti ṣe eléyìí, kódà wọ́n ló tọrọ àforíjì lọ́wọ́ Naira Marley, bẹ́ẹ̀ ló bẹ̀bẹ̀ pé kí wọ́n fún un ní ọ̀sẹ̀ méjì láti ṣe eléyìí, tí ọ̀sẹ̀ méjì tó tọrọ yìí sì ti kọjá báyìí, ṣùgbọ́n Iyabo Ojo kọ̀ láti mú àdéhùn rẹ̀ yìí ṣẹ. Ní báyìí o, Naira Marley ti padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá láti tẹ̀síwájú nínú ẹjọ́ yìí látàrí bí Iyabo Ojo ṣe kọ̀ láti mú àdéhùn rẹ̀ ṣẹ kí wọ́n lè parí ọ̀rọ̀ náà ní tùbínùbí, tó sì tún jáde lọ sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára rẹ̀ pé òun kò bẹ Naira Marley, bẹ́ẹ̀ lòun ò gbà pé òun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun yìí. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ báyìí, ní kété tí Iyabo Ojo bá ti dé láti orílẹ̀-èdè Canada tó wà báyìí níbi tí ó ti ń ṣe àfihàn sinimá rẹ̀ Làbákẹ́ Olódodo lọ́wọ́, ni wọ́n máa gbé bó ṣe ń balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣeé ṣe kó fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́, ìdúnkòkò mọ́ni lórí ayélujára, èébú àti oríṣiríṣi ẹ̀sùn míì, lẹ́yìn tó kọ̀ láti mú àdéhùn tó ṣe pẹ̀lú Naira Marley, Samilari àti àwọn agbẹjọ́rò wọn ṣẹ.